ọkọ mi ní olómi gbó bẹ́ẹ̀ aṣọ́rẹ́ lónìí mọ́ ní ọkọ mi ní olómi gbó kíkú mọ́ pa kídélé mi ọkọ mi ní olómi gbó àjọ ká ọmọ olódò ọba mo débi wo ti ń dé tẹ́nígbà lánìí mi ojú mọ́kàn ìwì lára ọ̀tọ̀ ni akédélé olúwaṣọ mi àzọrẹ́ bí ilé ló bá wà owó òde yàrá ló bá wà owó òde wo ẹ̀yìn kúlẹ̀ ló bá wà owó ọkọ ilé wọ́n mọ̀ gbọ́ wìrìwìrì ẹnu mi ni ọlọ́jọ́ bí òde àbùkù kú nìkan ọlọ́ọ̀bù níjọ́ ọ̀tẹ́ láéláé ìgbà rẹ ti dùn yí yóò mọ̀ dùn bí oyin ni ó náni ó ohun àrílà àná ní àtẹ́gìtà ná ní egbògi ayé rẹ fẹ́ràn aṣọ elóná ní rẹ sọ́jọ́ oore ni olólówó orí mi ni ó ìfẹ́ mi ni ọkọ mi ni ìdùnnú mi ni ayọ̀ mi ni bàbá àwọn ọmọ mi ni kí ikú mọ́ parí ìdùnnú mi gangan kí ikú mọ́ parí ìdùnnú mi àrídùnnú mi gangan wọ́n ní bá ọkùnrin bá jọ ọkọ rẹ̀ sáyà bó jẹ́ bàbá rẹ̀ sáwọ́wọ́ wọ́n ní báyà bá ń kìlọ̀ ọ̀tún ọmọ sì mọ́ kìlọ̀ sí ni o àwọn ọmọ rẹ̀ olórí rẹ̀ wọ́n ní mọ́ kí bàbá wọn gangan ṣáálọ́mọ Ayọ̀mídé o Pedro Kórèdé o Pablo Ọlámípọ̀ sí wọn ní jígire ní bàbá àwọn Lákíndélé Aṣọ́rẹ́ o wọ́n ní kí bàbá àwọn mọ̀mọ́ yàn kú lẹ́rẹ́ wọ́n ní jígire Lákíndélé o Lákíndélé Aṣọ́rẹ́ bàbá àwọn gangan Akíndélé o aláṣẹ àtolùdarí Akins-B Venture mọ́ gbọ́ Akins-B Auto mọ́ gbọ́ dídùn ẹnu mi Akins-B Property síbí wọ́n ni ń pè ń kìsá yóò parẹ́ wà ń mo ní ọmọ gbọ́ dídùn ẹnu mi wọ́n kìí èyí bí mo ti kọ́ baládé o tó baládé iná mi lówó gbẹ̀mùgbẹ̀mù gbọ́nú o wọ́n kìí èyí bí mo ti kọ́ bá lọ́jọ́ ọjọ́ sí tó bá iná mi lówó ràbúrátá wọ́n kìí bí mo ti kíjọ òye ìjòyè fún mi láṣọ ńláńlá wọ́n á wọ́n gbọ́ dídùn ẹnu mi Oǹdó ní tẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́wọ́ wọn gẹ́gẹ́ mo lérò èrò tí bá rẹ̀ bẹ̀ ẹ mọ́ ṣàfihàn ẹ̀jẹ̀ wọn ká lọ́ọ́ ni àwa wá o ọmọ olùjíjẹ fún ẹ̀jẹ̀wé àwa wá o ẹ kí mọ̀gún aya ìjàmọ̀ ọmọ ajímá gbogbo ìdẹ́mù mi ọmọ abúlá méjì sójú sẹ́yẹ ọmọ abúlá méjì pékeré kú wọ́n á pé bó bá di lówùrọ̀ wọ́n á pẹ̀tùjẹ lálẹ́ alẹ́ o wọ́n á ké bíọ́lá odò ti fèsù sétí òkun wọ́n á ké ọlá dìbò kàn wáyé o kí mogun aya ìjàmọ̀ ọlá ti bọ̀ kàn wáyé o Oǹdó ọmọ rẹ̀ yín jájá ògùn mọ́lẹ̀ túndé jájá ń báwọn bàbá yín ti sọ fáwọn òní jájá mọ́ jájá ni ń mọ̀ pé yín bọ́dọ̀ lẹ́nu Oǹdó kan yín lẹ́ẹ̀mejì Oǹdó méjì lẹ́ẹ̀mẹ́rin Oǹdó mẹ́ta lẹ́ẹ̀mẹ́fà ọmọ múlá méjì sóòdù sẹ́yìn ọmọ òkè Àgùnlá ẹni gòkè Àgùnlá tí ò la ìhùnmí lórí tòun bá sì po gìtà ìhùnmí kò lè lówó lọ́wọ́ ọmọ alágbó àjílù gbìnrín ní ṣọ́ọ̀ṣì lọ́mọ àfi màálù fọdún ìgbà gbọ́ nílé bàbá tó bí yín lọ́wọ́n ni Ìrèmọ̀gún ni yóò ará Ìlágbẹ̀dẹ ọmọ Àwórì tún rìnrìn èjì ní gbé ni yóò Ìrèmọ̀gún ni yóò ọmọ ọ̀rọ̀ nírè èjì wẹ́rẹ́ òjé lè bá wọn nájà àṣàbẹ̀ òjò wẹ́rẹ́ òjé lè nájà àtìrè èjì dá
òjò dá jẹ́ iná jẹ́ ìrèmọ̀gún dalẹ́ o ọmọ ará ìlágbẹ̀dẹ ọmọ àwọ̀rí tún rírọ èjì ní gbó àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà ti ìrèmọ̀gún ni mí alágbẹ̀dẹ yìí tẹ́wọ́ gbowó wọn á ní ìdálẹ̀ kí n mọ́ ń lọ ni ẹ ǹlẹ́ ọmọ rọwọ́rọwọ́ 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 rọwọ́ níjẹ́ alágbẹ̀dẹ ò bá rọwọ́ tọlọ́kọ́ta aládàá wọn máa rò lọ́nà oko ni wọn á ní ó alágbẹ̀dẹ mọ̀ ló ti jẹrin wá ẹni ọ̀ ń gbé kán gbé kìtì ọ̀gán wọn á mọ̀ pé yín alágbẹ̀dẹ òòrùn ìrè ni wọ́n ti ń bọ̀ ò bá mọ́kọ́ wá èmi náà mọ̀ ní bọ́ọ̀mù ṣùgbọ́n lọ́nà oko Akíndélé o olúwa sọ mí o asore o sì jẹ́ amọ̀rẹ́lẹ̀ mọ̀mọ́ tó bí ọlọ́mọ gangan ìgbẹ́yẹ nílé bàbá kọ́mọ̀ nílé ìyá tó bí lọ́mọ járe lé o lẹ́ o ọmọ ọlọ́ta odò ọmọ aródẹ̀dẹ̀ wọ́mí ọmọ àjànàta tó ní ìjọba lọ àtẹ̀lọ́ba bí ọba ibẹ̀ níṣẹ́lẹ̀ yèyé tó bí ọlọ́mọ gangan ọlọ́ta orí ilé Àwórì o ọmọ àkókò gbalẹ̀ gbàjù jìwìnì àkún ọmọ àjòjì sanwó ọkọ̀ lẹ́sùn ọmọ onílẹ̀ yan fanda lérè mi àjòjì sanwó ọkọ̀ lákẹ̀sán àrè sanwó ọkọ̀ lérè mi ìmàlẹ̀ nílé ìṣẹ́rí ọ̀tà nílé ìgánmọdé afẹ́lẹ̀ jàtì ìmọ̀lẹ̀ tí kò kí ni àìríṣòro láàjì ìbíwájú ọlọ́kọ̀ aṣòwò ẹ̀yìn ọlọ́kọ̀ àti èjìgbàlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ àtọ̀ yẹbẹyẹbẹ lójú omi ni Akíndélé o olúwa sọ mí àṣọrẹ èyí lọmọ káfọpá wá káfáàjì wa káwọ́dọ̀ pánú kàdáàjẹ ni káwọ́ mọ̀ gèdègèdè ọwọ́ wa kọ̀ délé ṣẹ́rí ẹ̀yìn lọ́mọ ọlọ́ta odò ọmọ ìgánmọdé afẹ́lẹ́jà Akíndélé o èkìsá yóò parẹ́ wa wọ́n gbọ́ orí pọ́dún orógbó àgbó ọdún òbí ó yàn ó wá ní fọdún eléyìí ṣàṣemọ láṣẹ Ọlọ́run ọba kó gbó kó tó dúró wọn ní ríbi láéláé alẹ́kùn rẹ ọ̀rọ̀ òun ọmọ àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ láṣẹ Ọlọ́run ọba ọmọ òní kú mọ́ lọ́wọ́ mo lọ́mọ òmọ̀ ní kú mọ́ ọ lọ láṣẹ Ẹlẹ́dùmarè ọba Shalom Ayọ̀mídé òmọ̀ ní kú mọ́ ọ lọ Pedro Kórèdé òmọ̀ ní kú mọ́ ọ lọ Pablo Ọlámípọ̀sí òmọ̀ ní kú mọ́ ọ lọ láṣẹ Ẹlẹ́dùmarè ọba aya ò ní kú mọ́ ọ lórí o sì dákun mọ́ ọba sàmì àṣẹ ò ní rí kú aya ní kékeré o aya ò ní kú mọ́ ọ lọ o bẹ́ẹ̀rẹ̀ aṣọ́rẹ́ òmọ̀ ní kú mọ́ ọ lọ láṣẹ Ẹlẹ́dùmarè ọba iléeṣẹ́ rẹ̀ ò ní jóná XV Venture òmọ̀ ní jóná XV Auto òmọ̀ ní jóná XV Properties òmọ̀ ní sọnù láṣẹ Ẹlẹ́dùmarè ọba ẹ̀ ò ní ṣòwò àṣedànù láéláé mo ní o bẹ́ẹ̀ mọ̀ mi ṣe gbóhùn ẹnu mi ní Àjọkẹ́ Akẹ́bí ìgbà ilé mi ń jẹ́ Akíndélé o olúwa sọ mí àṣọrẹ o mo láṣẹ yìí ṣàmọ́dún o ti sọdún eléyìí náà ọdún rí ọdún owó ló mọ̀ ṣe àṣàmọ́dún sẹ́mi láṣẹ Ẹlẹ́dùmarè ọba ìyàwó rẹ̀ ayàrá olóríire o òun ọmọ lórí mọ̀ kí ọ wọ́n ní o ìgbà ọdún láyé ọdún kan ọmọ ni o.